ṣé Portable ti wọ gàù báyìí lórí bí Portable ṣe bá pásítọ̀ kan létí ní ọ̀sẹ̀ tó kọjá. Portable ti wọ gàù wo ẹ̀gbọ́n kan tí pásítọ̀ yìí sọ. àfa àwọn lọ́lẹ̀ gbà létí àbáwọn babaláwo lórí burúkú ẹgbẹ́ ẹ̀wọ̀n lọ́lẹ̀ gbà létí tó fi gbàgbà tó bá bí ìjà èrè kó wá sí street wa. ó gbá pásítọ̀ létí tó bá di ìdá yìí next year look at what is going to happen to him. wọn ẹ igbó tó mú yẹn ṣèbí tájà bá ń sinmi wọn ló máa ń mojú olówó ẹ. màá make sure pé wọ́n fún ní helicopter ọ̀fẹ́ wọ́n máa fi helicopter ọ̀fẹ́ gbèdé Àbújá lọ́dọ̀ IG video me very well ọpẹ́ pé Ọlọ́run ọ̀ṣọ́fàrẹ́ màá make sure pé wọ́n fún ní helicopter ọ̀fẹ́ dé ọ̀dọ̀ IG ó gbọ́ mi wọ́n máa dé ọ̀dọ̀ IG ó gbọ́ l'Àbújá. ó gbàrán sí Ọlọ́run létí ṣiṣẹ́ tó dé bẹ́ẹ̀ wúrẹ́ tó fi bá yá ẹ̀sùn èèyàn kéde Ọlọ́run bèbí bó o bá gbọ́ wà máa bá tiẹ̀ lọ sọ́múyàn sí ni it's not by force. ọgbọ́ tó bá bí ìyá èrè ẹlẹ́mìí sọ ẹni tó bá bí ìyá èrè òun ṣe bọ́ máa ń ṣe bí wèrè kó wá sí street ṣọ́ọ̀ṣì wa. tí o bá ti rìn wòwò lọ ẹ lọ́lọ́run ò pè mí. tí o bá ẹ dúró àrífín máa wà á pọ̀ o àrífín máa wà á pọ̀ o ṣé bájá bá ń síbi kò yẹ kó mojú olówó ẹ ni ṣé ọ̀rọ̀ ló fi ń gbà pé ni pásítọ̀ yẹn ni ẹni kó wá gbé mi létí ẹ jọ ọmọ fọlọ́ ń bẹ yín ẹni ó wá gbà pẹ́pẹ́ Ọlọ́run ọ̀ṣọ́fàrẹ́ ẹni kọ́tọ̀ ọ̀fẹ́ ló máa fi gbé d'Àbújá máa fi pẹtíṣọ̀ pa ayé ìrún ẹ̀ kò ní padà. ṣùgbọ́n it's a big slap on us even we that are representing Christ. Nígbà téèyàn kéde Jésù tó gbẹ́ etí ẹ̀ and he has the effort to even say they should Ọlọ́run ọ̀ṣọ́fà ń gbọ́ ká mú ma address ilé ẹ̀ máa ní kó serve a letter. ẹ jẹ́ lọ pàdé court of law. It's a big slap on us. ẹ tọ́ àwọn ọmọ yẹn yé jọ mùmùkùmù. Because at this point in time he might have drunk. kálẹ̀ mi máa dúpẹ́ ẹ jẹ́ lọ ṣèyìn rere o. Hallelujah. ẹ jẹ́ lọ ṣèyìn rere street yẹn o. tá a bá ti parí ìtàn di 20 Ọlọ́run ọ̀ṣọ́fà ń gbọ́. ẹ jẹ́ lọ ṣèyìn rere because there are some cases that we need to iron out. There are some cases we need to iron. nígbà tó ti gbá etí ìkíní sí ọmọ ọjọ́ kan náà lè dìde sí kókó gbà tí yóò lùṣọ́.